Hello, 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 hello. Ẹ̀yin èèyàn wa, à ǹlẹ́ ń bẹ̀ ń o. Ayọ̀ àti àlàáfíà àti inú dídùn lẹ fi máa gbọ́ wa yékéyéké. Lágbára Ọlọ́run ọba ìyanu. Bẹ́ẹ̀ ni o. Wọ́n lọ̀rẹ́ yín o. Ọ̀rẹ́ gbogbo wa. Wọ́n ní tọ̀tẹ̀ yìí pé ó lóun máa para òun. Òun ti ṣetán láti pa ara òun. Nígbà tí kábíyèsí sọ fún pé ó ti sún òun kan ògiri, òun ò lè bí ẹ̀ mọ́. Wọ́n ní bí yẹn ṣe le síta pé gbogbo òun ò gbọdọ̀ fojú rí mọ́ láàfin. Kábíyèsí, àmín o. Òun ò gbọdọ̀ fojú rí mọ́. Ó ṣe báyìí, ó ṣàwo, ó ṣe gbá, ó ṣàwo. Wọ́n ní kábíyèsí ti lé o. Pé òun ò gbọdọ̀ rí imí ẹ̀ láàfin mọ́. Lọ́ba ló sálọ sí Láfògìdì. Ó ti lọ sí family house pé bẹ́ẹ̀ ló wà. Ló bá sọ fún àwọn ẹbí ẹ̀ pé kábíyèsí lóun ò fẹ́ rí mọ́. Ṣé ẹ mọ̀ pé ojoojúmọ́ every minute ló ń ṣẹ̀. Every minute, ìṣẹ́jú ìṣẹ́jú ló ń ṣẹ̀. Mélòó la fẹ́ kà nínú ẹ̀yin Adépèlé pẹ̀lú gbogbo nǹkan tí Ashley fojú kábíyèsí ń rí láàfin yẹn. Tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó bá ṣẹ̀ Naomi, ó ti ṣẹ̀ kábíyèsí. Ṣé ẹ̀ ń rí iṣẹ́? Wọ́n ní báwọn Láfògìdì ṣe wá wá. Wọ́n ní bó ṣe wá nìyẹn tán dìde. Ló ní kí kábíyèsí o. Ó ń sọ fún àwọn ẹbí ẹ̀ pé kí wọ́n bá lọ bá òun lọ bẹ kábíyèsí. Báwo ló ń ṣe fẹ́ ṣe? Kábíyèsí ti lé òun síta. Kábíyèsí ti ṣe kíní. Pé kábíyèsí ní òun ò tí ẹ̀ gbálẹ̀ yọ fún òun mọ́. Wọ́n ní báwọn ẹbí ẹ̀ ṣe dìde, àwọn Láfògìdì wọ́n ṣe dé nìyẹn. Kí kábíyèsí jọ. Ó sọ pé tóun ò bá ti padà sọ́dọ̀ kábíyèsí, pé òun máa kú dànù. Wọ́n ló lóun fẹ́ para òun. Bí àwọn yẹn ṣe sáré kàbàkàbà dédé kábíyèsí. Kábíyèsí òun ti sọ tóun kò lè wá sí ààfin yìí mọ́. Wọ́n ní kò sí báwọn Láfògìdì ò ṣe bẹ kábíyèsí. Kábíyèsí ní ńlá. Ó tó gẹ́. Ẹ̀mí òun ó jẹ òun lógún. Ẹ̀mí àwọn ọmọ ìyàwó òun àti Adéníkà ó jẹ òun lógún ju kó òun fi ẹ̀mí òun wéwu fún Ashley. Ló bá tàn àwọn Láfògìdì, wọ́n délé, wọ́n ròyìn fún Ashley. Ló bá ní, pé ikú yá jẹ ẹ̀sín lọ. Wọ́n ní bí ìyá ẹ̀ náà ṣe tún dìde nìyẹn. Wọ́n ní ìyá ẹ̀ wá tún wá sáàfin o. Pé kí kábíyèsí gbà òun. Òun ò fẹ́ kí Ashley kú. Òun ò fẹ́ kí Ashley ṣe gbá. Òun ò fẹ́ kí Ashley. Pé ní báyìí pé Ashley ti wà lọ hospital. Wọ́n ti admit ẹ̀ sí hospital. Pé àfìgbà tó ti collapse. Ó wá collapse. Wọ́n ló collapse. Nígbà tí ìyá Ashley nígbà tó dé sáàfin. Tó ní, wọ́n ní meanwhile Ashley ti lọ sọ fún màmá pé kó mọ bó ṣe fẹ́ lọ sí Àkúrẹ́ tí kábíyèsí ò bá gbà. Pé kó lọ sí Àkúrẹ́ kó lọ bá òun bá Naomi. Ló bá júwe ibi tí Naomi wà. Wọ́n ní màmá yẹn sáré dìgbà tó ti dá ààfin tó ti bẹ kábíyèsí. Pé kó jọ òun ò fẹ́ kí Ashley kú. Kó jọ kó dáríjì. Kó ṣe gbá kó ṣàwo. Nítorí ẹ̀. Màmá sọ pé, ẹ ṣeun ẹ̀yin èèyàn. Màmá sọ pé káṣírí lọ kú. Ó jọ. Ó ṣà mọ̀ pé mi ò bẹ́ sọ̀rọ̀ tó yìí rí, mi ò bẹ́ sọ̀rọ̀ báyìí rí, mi ò bẹ́ ṣe kíní kan. Pé kó jọ. Pé kábíyèsí ní màmá. Mo ti dá yín lóhùn. Nǹkan tí Ashley ọmọ yín tó ṣe láàfin yẹn, òun ló lọ lọ́ọ̀kan yìí. Pé therefore
màmá kò sáàyè o, ẹ̀bẹ̀ fún Ashley níbí báyìí torí ó ti fẹ́ pin òun lẹ́mìí. Wọ́n ní bí màmá tún ṣe sáré dìgbàdìgbà tó gba Àkúrẹ́ lọ nìyẹn o, tó lọ bá Queen Naomi. Queen Naomi gbà òun. Ashley wà lọ́sípítù, ó ti fẹ́ kú, ó ti fẹ́ ṣe, ó ti fẹ́ mọ̀ kí màmá kó jọ̀ọ́ kó bá òun, kí Naomi kó jọ̀ọ́ kó bá òun bẹ kábíyèsí, kí kábíyèsí lè gbọ́, ó lè gbà. Wọ́n ní Naomi dẹ̀ wo bàbá pé màmá àgbàlagbà ni mo ti gbọ́, màá bá kábíyèsí sọ pé because ṣé o mọ̀ pé ìyẹn ní wisdom. Bó jẹ́ kó máa bá bẹ̀bẹ̀ ni, bó jẹ́ kó ó ga jù, ó bá bẹ̀bẹ̀ tì. Ṣé o mọ̀ pé wọn ò bí Naomi rẹ̀ kó lọ sọ ìsọkúsọ, kó lọ sọ fún bàbá, kó lọ sọ fún kábíyèsí pé kó fa Ashley lẹ̀ kó jẹ́ ká Ashley padà. Ìgbà tí ìṣe òògùn láì ṣe òògùn. So wọ́n ní Naomi ṣá sọ fún màmá pé màmá òun ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ, màá sọ fún kábíyèsí. Láì fọ̀rọ̀ gùn, wọ́n ní bí màmá ṣe lọ nìyẹn. Wọ́n ní bí Naomi ó ṣe fẹ́ pe kábíyèsí o, bí wọn ò fi yé wa. Ṣùgbọ́n àwa ń sọ fún Naomi pé tó bá wùn kó lọ pe kábíyèsí kó bẹ̀bẹ̀. Ṣèbí òun yìí sọ fún kábíyèsí pé nǹkan tí kábíyèsí tóun sọ fún kábíyèsí kó ṣe pé kábíyèsí ò ṣe. Kí ni nǹkan náà tó yẹ kí kábíyèsí ṣe tí kábíyèsí tó ń sọ pé kábíyèsí. Ṣèbí ó sọ pé kán jẹ́ kí kán palẹ̀ mọ́ gbogbo àwọn òṣòròǹgà tó wà láàfin. Àwọn màmá aláwo kó palẹ̀ wọn mọ́. Tí kábíyèsí bá fẹ́ kóun wá sáàfin yẹn, pé kí kábíyèsí palẹ̀ wọn mọ́. Àwọn èṣù bí èèyàn tó ń disturb òun ní ààfin ni. Ṣèbí kábíyèsí ò ṣáà tí lé wọn. Ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n yìí ń fà, òun àti kábíyèsí. Wọ́n yìí ń ṣe gbọ́n mi sí omi ò tó, gbọ́n mi sí omi ò tó. Kí ló dé tí kábíyèsí ò ti palẹ̀ wọn mọ́ kúrò? Ẹ má bínú jàre. Kí ló dé tí kábíyèsí ò ti palẹ̀ wọn mọ́ kúrò láàfin? Ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tún ké gbàǹjarè pé ó tún lọ bá àwọn bẹ̀bẹ̀, ó tún lọ bá Ashley bẹ̀bẹ̀ fún kábíyèsí. Èèwọ̀ ká má rí. Kì í ṣe kékeré o. Wọ́n ní nísìnyí pé top quick collapse yẹn ó wà lọ́sípítà o. Ìyẹn náà dà. So ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí a gbé eléyìí yẹ̀ wò. Kẹ́ bá fi sí comment section, kẹ́ dẹ̀ bá mi like ẹ̀, kẹ́ bá mi share, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé gan-an, ẹ ṣé gan-an, mo dúpẹ́ lọ́wọ́ wa o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi o. Ẹ ṣé ń tẹ́tí sí ìròyìn wa. Ẹ ṣé bá ṣe jọ ń kọ́ra wa lọ́gbọ́n o. Ẹ ṣé gan-an ni. Ààbọ̀ Ọlọ́run á dájú lórí gbogbo wa. Ẹ ṣé báyìí.